mo fẹ́ fi àwọn nǹkan kan tó ṣeé ṣe kẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ òun náà ni mo fẹ́ fi hàn yín nínú fọ́nrán eléyìí. Mo fẹ́ kẹ́ ẹ wo àwọn eléyìí àtẹlé náà ṣó jọ nǹkan tẹ́ ti rí ó dáa ṣé ẹ ti gbọ́ orin yìí náà rè. ọkọ̀ bá rí wa lóde wọ́n ní wa lọ́kùn wa jẹ́ bẹ́ẹ̀ agbára gàdá gbogbo bí iṣẹ́ wọ̀ pọ̀jọ́ tọrọ jẹ́. ó yẹ máa gbọ́ o. àbújá òjé lábẹ́ ẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ wa làwádìí. Àwọn wo wá ni wọ́n ń pè ní àgùdà. Nínú ìwádìí tèmi mo rí pé àwọn oníṣẹ́ ọwọ́ kan òun ni wọ́n ń pè ní àgùdà. Kó wá tó di pé mo bẹ́ sínú ìtàn wọn ẹ jẹ́ kí n kọ́kọ́ fi iṣẹ́ ọwọ́ wọn hàn yín. Fọ́nrán yóò ṣe nípa ilé kíkọ́ bí kò ṣe ọpọlọ tí ó wà lẹ́yìn ọgbọ́n àtinúdá tí wọ́n fi kọ́ àwọn ilé àwòṣífìlà yìí nìkan bí 100 ọdún sẹ́yìn. Ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká bẹ́ sínú ìtàn náà. Ẹ káàbọ̀ sórí ìkànnì orúkọ tèmi a máa jẹ́ Bunmi Adetona Yorùbá pọ́nbẹ́yìn ni wá lórí ìkànnì a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà àti ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun ọ̀nà náà la fi dá ìkànnì sílẹ̀ àti pé ní Bunmi Adetona. So mo kọ́ fẹ́ kẹ́ ẹ jọ̀wọ́ nítorí Elédùmarè ẹ kó bá mi like fídíò yìí ẹ subscribe ẹ comment ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ bá rò nípa fọ́nrán náà. Lónìí ibi tá a ń lọ ò jìnnà ibi tá a máa yà ló pọ̀ nǹkan tá a dẹ̀ fẹ́ sọ náà ni àwọn oògùn náà ń pè ní àwọn àgùdà. Ní kòpẹ́kòpẹ́ yìí mo lọ sí ilé Abolúbodè ní ìlú Òṣogbo ṣùgbọ́n ilé yìí jẹ́ ìlú mọ̀ọ́ká nípasẹ̀ arábìnrin kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Austria tí a mọ̀ sí Susan Wenger. Ṣùgbọ́n tẹ bá dé ìlú Òṣogbo tẹ bá béèrè Susan Wenger ó ṣeé ṣe káwọn èèyàn má mọ̀ torí pé Àdùnní Olórìṣà ni wọ́n mọ arábìnrin náà sí. Arábìnrin ló gbé ilé yìí nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí nípa ilé náà mo wá rí i pé architect bí wọ́n ti ṣe kọ́lé ní Yorùbá ti ṣe máa ń kọ́lé ní 1900 ṣùgbọ́n nígbà tí mo bẹ́ sínú ẹ̀ dáadáa báyìí ni mo wá ṣe rí i pé iṣẹ́ ọwọ́ àwọn àgùdà ni. Àwọn òun náà wá ń pè lágùdà tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ dórí ìkànnì tẹ́pẹ́ ti wà lórí ìkànnì ti pẹ́ láti gba ayé Abínibí Hub ẹ máa ti mọ̀ pé láti nǹkan bí ọdún 6 sẹ́yìn mo ti ń ṣe ìwádìí nípa òwò ẹrú tí mo sì ti mú oríṣiríṣi nǹkan wá fún yín. Ara àwọn ìwádìí yẹn náà ló sún adébílẹ̀ ní torí mo gbọ́ orin àgùdà ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ò iṣẹ́ ọwọ́ wa là wá ń jẹ torí ìwádìí jẹ́ kí n rántí orin tí late Orlando Owo kọ tó sọ pé àgùdà ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ò iṣẹ́ ọwọ́ wa là wá ń jẹ bó ti yẹ pé lóòótọ́ ìgbà tí mo kéré mo máa rò pé àgùntàn ni wọ́n sọ pé àgùntàn ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ò iṣẹ́ ọwọ́ wa là wá ń jẹ ṣùgbọ́n kò ń ṣe bẹ́ẹ̀ àgùdà ni wọ́n sọ. Kó wá tó di pé mo sọ ìtumọ̀ orin gangan ṣùgbọ́n mo kọ́ fẹ́ fi àkókò ìran wa létí àti sọ fún wa wípé kò ń ṣe oko nìkan làwọn ẹrú tó kó lọ láti ilẹ̀ wa ti ṣiṣẹ́ pàápàá jùlọ lórílẹ̀‐èdè Brazil bí kò ṣe pé wọ́n tún ṣiṣẹ́ ní àwọn ibi tó kù eléyìí tí ìtàn máa ń sọ fún wa jùjùjù òun náà ni pé oko ni wọ́n ti ṣiṣẹ́ ṣùgbọ́n máa farabalẹ̀ ṣàlàyé eléyìí fún ìdí eléyìí máa fi kọ́kọ́ kọ slavery sókè bíbá iná ìdí tí mo lè fi kọ slavery sí bíbá ni pé kí n má bàa gbàgbé láti sọ ìdí nǹkan tí mo sọ fún yín so a máa bẹ́ wọnú ẹ̀ ní kòpẹ́kòpẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrú tá à ń sọ yìí oníṣẹ́ ọwọ́ pọ̀ láàrin wọn ṣùgbọ́n ìtàn ò kí ń fi gbogbo ara sọ ẹ jẹ́ kí wọ́n kọ́ fi hàn yín lára àwọn iṣẹ́ àwọn àgùdà tí mo ti dé bẹ́ẹ̀rì mi ì sọ pé gbogbo iṣẹ́ wọn ṣùgbọ́n àwọn tèmi ti dé rí ẹ ṣàmọ́ Shitabe Mosque ìkan lára rẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì tí mo ti dé rí òun náà ni Grand Mosque tó wà ní Porto Novo mo ti débẹ̀ náà rí. Ẹlẹ́ẹ̀kẹta ni Ìkìjà Central Mosque ní Kọbítí ní ìlú Abẹ́òkúta mo ti débẹ̀ náà rí. Ẹlẹ́ẹ̀kẹrin mo ti gbàgbé orúkọ ẹlẹ́ẹ̀kẹrin museum kan ní Wida mo ti débẹ̀ náà rí àwòrán rẹ̀ náà lẹ́ ń wò lójú mo mọ àwòrán yìí. Àwọn tó kọ̀ jẹ́ ìlú mọ̀ọ́ká abẹ ni mo kọ̀ ra dárúkọ yìí tó sì dá mi lójú pé tí ẹ̀yin bá wo agbègbè yín ẹ̀yin náà máa rí oríṣiríṣi structure tó jọ àwọn ilé tẹ́ ń wò lójú mo mọ àwòrán yìí pàápàá jùlọ ilé bàbá Abolúbodè ní ìlú Òṣogbo. Àwọn àgùdà wọ́n influence ẹjọ́ tẹ́ bá mọ Yorùbá influence bá mi kọ sínú comment section wọ́n influence bí a ti ṣe ń kọ́lé pàápàá jùlọ ní 1900s gẹ́gẹ́ mo yẹ sọ lẹ́ẹ̀kan ẹ̀ àwọn wa ni àwọn ń pè ní àgùdà gọ́gọ́gọ́gọ́ ibi tá à ń lọ gangan ládé àwọn tó ń pè ní àgùdà ẹ rántí pé òwò ẹrú ó kó ọ̀pọ̀lọpọ̀ ìran Yorùbá àti ibi tí a mọ̀ sí Bight of Benin ní ìgbà náà ó kó wọn lọ sórílẹ̀-èdè Brazil ṣùgbọ́n nígbà tó di ọdún 1888 wọ́n jáwọ́ pé àwọn ò ṣòwò ẹrú mọ́ ní orílẹ̀-èdè Brazil
báyìí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá wò pé ilẹ̀ adúláwọ̀ West Africa òun ni àwọn ti wá pé ó tẹ́ àwọn lọ́rùn káwọn padà wá sílé. Àwọn tó wá padà wá sílé láti orílẹ̀-èdè Brazil yìí àwọn la wá ń pè lágùdà. Àwọn ọmọ wọn náà pinnu láti padà wá sórí ilẹ̀ wa pẹ̀lú wọn. Àwọn kan sì pinnu pé àwọn ń bọ̀, ṣùgbọ́n kò wá ṣe pé wọ́n wá lásán. Bẹ́ẹ̀ sì ni àwọn bí tẹ́ ti lè rí àwọn tá à ń sọ ẹ lè rí wọn ní Lagos, ẹ lè rí wọn ní Badagry, ẹ lè rí wọn Port Novo, ẹ lè rí wọn ní Wida, ẹ lè rí wọn ní Ketu, ẹ sì tún lè rí wọn ní Accra àti gbogbo ibi tí tá mọ̀ sí coastal town lóde òní títí dé Sierra Leone. Gbogbo bẹ̀rẹ̀ náà lè rí àwọn tó ń pè ní Aguda. So kò ń ṣe dandan pé ìran Yorùbá ni wọ́n. Kí wá ni àwọn tá à ń sọ yìí fi wúlò nínú ìtàn Yorùbá? Nǹkan tó fi wúlò ni pé kì í wá ṣe pé wọ́n kàn padà wá lásán. Nígbà tí wọ́n dé, wọ́n mú Christianity wá, wọ́n mú ìmọ̀ ilé kíkọ́ ti orílẹ̀-èdè Brazil, wọ́n mú dání, wọ́n mú àwọn orúkọ tó jẹ́ ti Brazil, wọ́n mú dání, wọ́n mú àwọn oúnjẹ jíjẹ ti Brazil, wọ́n mú dání, wọ́n mú àwọn bí a ti ṣe ń ṣe iṣẹ́ ọnà ní ilẹ̀ Brazil, wọ́n wà lára àwọn tí wọ́n mú wá sí ilẹ̀ wa náà. Ìdí rèé tẹ́ pé tẹ́ bá dé àwọn ibìkan ní Badagry, ẹ ṣì máa rí ìmọ̀ ilé kíkọ́ tó jẹ́ ti Brazil ní àwọn bíi Port Novo. Ó ti ẹ̀ pọ̀ dáadáa Port Novo tí mo ṣe fídíò ń pa rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Tẹ́ bá dé àwọn ibìkan ní interland àbí inland ẹni bí Ọ̀yọ́, Òṣogbo, Ifẹ̀, ẹ ṣì máa rí àwọn structure yìí tó ṣì wà tó dẹ̀ ṣì dúró dìsìn tó jẹ́ pé Brazilian style, Brazilian architect ní ìmọ̀ ilé kíkọ́ ti Brazil òun náà fi kọ́ àwọn ilé náà tó dẹ̀ ṣì wà ń bẹ̀ títí di mo yín bá yín sọ̀rọ̀ yìí. Kí wá ní ìtumọ̀ orin tá a kọ ní ìbẹ̀rẹ̀ pé àgùdà ó jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì? Mo fẹ́ sọ ìtumọ̀ ẹ̀, ṣùgbọ́n kó wá tó di pé mo sọ, ẹ jẹ́ ká kọ́kọ́ mú ọ̀rọ̀ tí mo kọ sókè ń bí látàárọ̀ ká kọ́kọ́ yànnà náà kó tó di pé mo sọ. Òwò ẹrú fún èmi, mi mọ̀ bóyá bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹ̀yìn, èmi ní mixed feelings. Ojú méjì máa fi ń wo òwò ẹrú ní tèmi. Èmi ni mò ń sọ bóyá nítorí pé mo lè ti ṣèwádìí ẹ̀, mo ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ ni wípé òwò ẹrú ò ń ṣe nípa oko dídá nìkan. Of course àwọn kan máa sọ pé wọ́n kọ̀ lọ fún wa ṣe oko rèké àbí nǹkan kan ni. Òwò ẹrú kì í ṣe nípa oko rèké nìkan. Àwọn òyìnbó máa ń mọ̀ọ́mọ̀ tí bí wọ́n ti ṣe fìyà jẹ wá, òun ni wọ́n máa ń mọ̀ọ́mọ̀ tì sí wa. Wọ́n á ti sí wa nínú átíkù wọn, wọ́n á ti sí wa nínú fíìmù wọn, wọ́n á ti sí wa lóríṣiríṣi. Ní èrò tèmi mo rò pé wọ́n mọ̀ọ́mọ̀ tí bí wọ́n ti ṣe fi ìyà jẹ wá, wọ́n mọ̀ọ́mọ̀ tì sí wa ni kí ẹ̀rù lè máa bà wá. And bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ẹ̀rù wọn bà wá lóòótọ́. And eléyìí ló jẹ́ kí n rò pé we are still slave. Ideology wa we are still slave. Spiritually ẹ̀rù ṣìnà, politically ẹ̀rù ṣìnà. Mo lè máa kà á lọ bẹ́ẹ̀. But nínú iṣẹ́ ìwádìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé rárá kì í ṣe oko nìkan ni wọ́n ti lò wá, bí kò ṣe pé wọ́n kọ́ wa ní iṣẹ́ ọwọ́ tí a sì mọ̀ dáadáa ní ilé tí àwa gangan gbé wá sí ọ̀dọ̀ wa láti lò. Ṣẹ̀mọ̀ kékeré ṣe pọ̀pọ̀rọ̀ wá kú, òun náà ni wọ́n fi kọ́ àwọn ẹrú tó padà wáyé. Àwọn baba ńlá baba wa, àwọn náà kọ́ àwọn buildings tí mo fi hàn yín látàárọ̀ yẹn. Ní ilé tí mo lè sọ fún yín pé ara continuation ọ̀làjú ilẹ̀ Yorùbá òun náà ni eléyìí. Of course káwọn òyìnbó tó dé rárá kò í ṣe orí igi là ń gbé, àti ń kọ́lé tá ti ń fi ilé ṣe ẹ̀ṣọ́ kó tó dìgbà náà. Ibi tí ilé àwòṣe fìlà oní sìmẹ́ǹtì ti bẹ̀rẹ̀ tó sì jẹ́ pé ìran Yorùbá ló kọ́ ìtàn rẹ̀ náà ni mo kàn ra sọ fún yín. Kí wá ní ìtumọ̀ orin tá a kọ ní ìbẹ̀rẹ̀ fọ́nrán yìí? Ẹ má gbàgbé pé bí òwò ẹrú ṣe kó àwọn kan lọ sí orílẹ̀-èdè Brazil tí wọ́n ń sọ Portuguese, bẹ́ẹ̀ náà ni òwò ẹrú kó àwọn kan lọ sí orílẹ̀-èdè England tí wọ́n ń sọ Gẹ̀ẹ́sì, which is English. Now ní ìgbà tí àwọn ti Brazil yìí wá dé tí wọ́n padà wá sórí ilẹ̀ wa, ìgbà kan náà ni àwọn tó ń sọ Gẹ̀ẹ́sì ní England àwọn náà padà dé. Àwọn tó dé láti Brazil wọn ò mọ̀ọ́kọ wọn ò mọ̀ọ́kà, ṣùgbọ́n oníṣẹ́ ọwọ́ ni wọ́n. Àwọn tó dé láti England àwọn mọ̀ọ́kọ wọ́n sì mọ̀ọ́kà. Ní ìgbà tí a wá gba òmìnira ní 1960, àwọn tí ó wá láti igun England àwọn ni wọ́n fa ìjọba lé lọ́wọ́ pé kó máa tukọ̀ ìjọba. Ṣe mọ̀ pé àwọn yẹn mọ̀ọ́kọ wọ́n mọ̀ọ́kà, wọ́n ti kọ́ wọn ní administrative iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni àwọn tó wá láti igun Portuguese Brazil àwọn yẹn ò lè kọ́ ti wọn,
ìjà máa ń wá ṣẹlẹ̀ láàrin wọn wípé òyìnbó kan náà ni wọ́n jọ serve, so ìgbọ́nmi sí omi òtó ó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó jẹ́ pé àwọn tó wá láti igun England wọ́n máa ń fojú tẹ́ńbẹ́lú àwọn tó wá láti igun Brazil. Ilé ìlú wá fà tí àwọn tó wá láti igun Brazil máa fi ń kọrin ẹ náà nígbà náà pé ibi kan ò jù bí a ti ṣe bẹ́rù náà la bí ọmọ náà wá sọ pé Aguda lórúkọ àwọn tí gbogbo àwọn tí mo ní wọ́n wá yẹn láti orílẹ̀-èdè Brazil wọ́n wá ní Aguda, means àwọn táwọn jẹ́ Aguda o àwọn ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì Yorùbá ìtumọ̀ English ní Yorùbá ní Gẹ̀ẹ́sì oníwàfọ́ wá sọ pé Aguda ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ tiwa ẹ má gbà ẹ̀ pé ní iṣẹ́ ọwọ́ ni wọ́n wá ní iṣẹ́ ọwọ́ tiwa òun làwa á ń jẹ. Mo lérò pé ìtumọ̀ orin yìí ti yé yín báyìí. Ẹ jẹ́ kí n tún orin yẹn gbọ́ kí n tún play again á tún lè yé yín sí i. Má wò mí lóró, má wò mí lóró, má wò mí lóró, ìjọba ti dé o. Má wò mí lóró, bí mẹ́bí má tó gàdá o. Má wò mí lóró, bí mẹ́jọ má di jù lọ́jà o. Ọkọ̀ bá rí wa lóde, wọ́n rí wa làwọn wá tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ kájọ́lá dada fún wójú ìṣẹ́wọ̀ ọjọ́ tọrọ jẹ. Ó yẹ máa gbọ́ o. Àbùdá ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì o, iṣẹ́ ọwọ́ wa làwa jẹ. Ṣé ó ti yé yín báyìí? So ìtumọ̀ orin ọ̀rọ̀ yẹn náà ni pé Aguda nílé tó túmọ̀ sí pé àwọn tó dé láti ilẹ̀ Brazil ní ìgbà náà. Gẹ̀ẹ́sì òun ni àwọn tó dé láti England ní ìgbà náà. Wọ́n náà fi máa ń sọ pé Aguda àwa ò tọrọ jẹ lọ́wọ́ àwọn Gẹ̀ẹ́sì o, iṣẹ́ ọwọ́ wa ó ti tọ́ àwa jẹ. Ní eléyìí tí mo fẹ́ fi àkókò ìsọfún wa pé kì í ṣe oko nìkan ni àwọn baba ńlá baba wa ṣe. Gbogbo àwọn White House nǹkan tẹ́ ń wò yẹn àwọn baba ńlá baba wa àwọn ni wọ́n kọ́. Ìrírí tí wọ́n á rí ń bẹ̀ òun ni wọ́n dá padà wá sí ọ̀dọ̀ wa náà fi kọ́ àwọn ilé tẹ́ ń wò ní ìbẹ̀rẹ̀ fọ́nrán yìí. Mo lérò pé ẹ ti kọ̀ọ̀kan tàbí ìkejì nínú fọ́nrán yìí. Orúkọ tèmi a máa jẹ́ Bunmi Adetona. Tó bá yẹ pé ìwé tí mo sì kọ ẹ sì fẹ́ rà á, mo ti ṣe ìwé mẹ́ta, Yoruba system before the ships, Kadara or something like that. The name Yoruba before Crowder òun náà ní kẹta. Bẹ́ẹ̀ ni mo sì fẹ́ sọ fún yín pé ẹ lè ra mẹ́tẹ̀ẹ̀ta lórí ẹ̀rọ ayélujára mi www.abinibihub.com. Tó bá sì jẹ́ pé Elédùmarè fi sí yín lọ́kàn láti support nǹkan tá à ń ṣe lórí ìkànnì yìí, bank account details mi náà lẹ́ ń wò lójúmọ́ màwòrán yìí yẹn. Ẹ lè support wa. Nǹkan tá a fẹ́ fowó ṣe pọ̀ gan. Kò ní jù báyìí lọ lé ní fídíò mi tí mo fẹ́ kẹ́ wò. Òun náà ló ń jáde lójú mo màwòrán yìí yẹn. Ẹ wò mo sì mọ̀ pé ẹ ní regret pé òun jẹ́ kó wá tó dìgbà mi. Ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.